wípé OPC àwọn ni wọ́n ń da ilẹ̀ Yorùbá rú, tó ń ba ilẹ̀ Yorùbá jẹ́. Pàtúlẹ̀ wa tó tẹ́ bá ń bèrè Yorùbá nation ajagun abẹ́lé. Èmi àti Sunday ò jà. Ìrẹ́pọ̀ sì wà láàrin ẹ̀yin àti olóyè. Èmi àti ẹ̀ ò lè jà. Ọmọ mọ́jẹ̀mú làwa méjèèjì. Àwọn tó ń kó sí inú wọn padà sunkún ni. Ọ̀rẹ́ ni wá. Bọ́ àjọṣe nǹkan kan lọ. Ẹjọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation ni. Táwọn Sunday ṣe yẹn, Mọ́jàsọ́lá àjọṣe ni. Èmi padà lọ́nà. Kí ló lè padà nídìí ìjà fún mi? Tí n bá ti ń rí àbòsí nínú nǹkan mi ní dúró mẹ́mọ́. Onítìrí àyẹ̀gbọ́n mi ni. Ẹ̀gbọ́n yín ni. N lè dínà rẹ̀. Olùkọ́ onítìrí. Bẹ́ẹ̀ ni Ìbàdàn ènìyàn rẹ̀ ń gbé. Tí Yorùbá nation tààrà làwọn fẹ́ ṣá. Yorùbá nation tààrà làwọn bó ṣe yé wọn. Ọ̀pọ̀lọpọ̀ wa ìlàjọ ṣàṣepọ̀ pẹ̀lú àti tóbi tó ti ṣòwò rẹ̀. Àǹtí ò brainwash àwọn èèyàn. Gbogbo àwọn tó dúró tó lé Sunday Igboho fẹ́ kóra síbẹ̀. Ẹnu mi gbà lẹ́niwẹ̀. Èmi ni mo gba mẹ́sẹ̀gì. Wọ́n fẹ́ àtàkì Kòtónú. Èmi ni mo pé ẹnìkan tó súnmọ́ bàbá òun. Ọbásanjọ́. Gani Adams ló pe ìpàdé. Ló pè pàdé. Irú ìpàdé wo? Ìpàdé àlàáfíà. Èmi ni mò ń sunkún ẹ̀ látọdún mẹ́rin sísè. Kí wàá ló dé tẹ́ ẹ lọ? Kí la fẹ́ lọ sí? Ìpàdé àlàáfíà. Àwọn náà jẹ̀bi wa. Ààrẹ ló jẹ̀bi wa. Ààrẹ tí èmi àti olóyè Sunday Igboho àtọ̀rẹ́ mi Sunday Adébáyọ̀ a máa pè Sunday Arọ tá a jọ lọ lé wọn. Ọ̀tọ̀ ní tó tún sọ fáwọn èèyàn fún àwa bí àwọn ni. Ọmọ tẹ́ ẹ ní kó lọ bìkan tó lẹ ẹ̀wọ̀n láti bẹ̀. Ọmọ tẹ́ ẹ ránṣẹ́ tí bọ́n bá tó wá dásìkò owó tẹ́ ẹ wá rántí ìyàwó àtọmọ ẹ̀ yóò ronú nǹkan mìíràn ibi tí wàhálà ti ń bọ̀ OPC nìyẹn. Abdulganiyu Abiodun Igi ọmọ dada tí bá ń kọjá lọ ẹ̀rọ pa rẹ̀ ní kọjá lọ ní ta design fún bàbá yẹn. Convoy too serious. Kò sí ọmọ Yorùbá kankan tó jẹrú ọlá tí ààrẹ Gani Adams jẹrí láyé. President orílẹ̀-èdè yóò jẹrí. Wọ́n fayọ̀ fọ́. Ààrẹ náà wá ń gbá bí ìgbà kan ń gbá bọ́ọ̀lù Wembley Stadium. No! Tó pé wọ́n ti sọ agbára tí gbogbo wa jọ dájọ́ fún wọn. Wọ́n ti sọ di nǹkan mi. OPC ni problem ilẹ̀ Yorùbá. OPC náà ló dẹ̀ lè solve problem ilẹ̀ Yorùbá. Tí wọ́n bá ti ṣe tó tọ́ láàmú tú ààrẹ yẹn pé ààrẹ ẹbọ gan ni. Ẹ ò rí wọn bí olórí mọ́. A rí wọn bí olórí láàyè wọn. Ó máa bẹ̀ wá ni. Kèrè pé wọ́n á tún jókòó kágbádá sọ́rùn. Wọ́n á máa pàṣẹ fún wa. Ó kọ́ wa ní jàjà náà. Gbogbo alájọ kọ́ra wa ní nǹkan. Wọ́n wá jẹ́ kó yé mi wípé OPC àwọn òmíì nẹ̀ báwọn sọ pé OPC bọ́ gbogbo ẹ̀ náà ni mo tuntun play níbi tí gbogbo wa náà tún gbọ́. Tí a bá dẹ̀ fẹ́ kí ilẹ̀ Yorùbá ní peace kí ìfọ̀kànbalẹ̀ kó tẹ́ gbogbo wa lọ́wọ́ àwọn OPC náà ni wọ́n tún máa pè tí wọ́n máa fà á lé lọ́wọ́. Ní ẹ̀yin tẹ́ bá dẹ̀ wo fídíò mi yẹn ẹ rí àwọn àlàyé tí mo ṣe ń bẹ̀ ṣùgbọ́n wọ́n wá jẹ́ kó yé mi ní ìgbà tá a sọ̀rọ̀ after that video wípé kì í ṣe yẹn kì í ṣe gbogbo OPC. Wọ́n ní kí n máa bá wọn là á. Wọ́n ní kí n máa là á kí n pín ire kí n sọ́ra mi dánmọ́ ọ̀fà ọmọ lálọ́mí ọmọ lọ́fà mọ́jọ́ ọmọ abíṣújó kọ ọmọ pín ire láre. Wọ́n ní kí n máa là á wípé kì í ṣe gbogbo OPC làwọn sọ wípé ó fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ wípé OPC ti tọ̀dọ̀ Ganiyu Ige Adams òun làwọn ń sọ. Okay, now mo ti wà lórí ètò báyìí live mo dẹ̀ ti sọ bí a ṣe sọ̀rọ̀ wípé Comrade Adesina o wọ́n láwọn ò sọ wípé gbogbo OPC o wípé OPC ti ọ̀dọ̀ Gani tabade jókòó tí a bá rí àwọn OPC tó wà online tí wọ́n ń jà tó dẹ̀ dàbẹ̀ ni pé wọ́n múra ìjà tó dẹ̀ dàbẹ̀ ni wípé wọ́n rí lìfẹ́ jà àárí wípé lótìtọ́ àti lódodo àwọn ọmọ ààrẹ Ganiyu Ige Adams ni and àwọn tí wọ́n pè mí wọ́n dẹ̀ jẹ́ kó yé mi wípé kí n pariwo síta wípé àwọn àgbààgbà ń bá wa sọ̀rọ̀ àwa ò jà wọ́n ní a gbúdọ̀ jà ó gbúdọ̀ sí ìjà láàrin ọmọ kóòtù àjíire. Dádì sà torí àní pẹ́ rárá lórí fídíò yẹn ṣùgbọ́n nínú nǹkan tí brọ́dà wa yìí sọ ń bẹ̀ tó ní OPC àwọn nọ́mbà ilẹ̀ Yorùbá jẹ́ nǹkan tí wọ́n sọ òun lèmi náà sọ̀rọ̀ lé lórí bọ̀bọ́dé ṣe wá sọ wípé kò ń ṣe gbogbo OPC ṣé OPC faction kan ó lè dágbó ṣe ni láìsí connection every because OPC kan ló wà tẹ́lẹ̀ tá a mọ̀ wípé Fáṣẹ̀hùn ló dá OPC sílẹ̀ along the line ìjà ṣẹlẹ̀ but today as of today mẹ́ta gbòógì ni mo mọ̀ tí mo dámọ̀ tí mo yanrantí tí Gani Adams wà tí New Era wà tí Comrade Adesina tó ń grant interview yẹn wà àti ààrẹ Arógundádé mo ti host ààrẹ Arógundádé lórí show ìrí live then bàbá ààrẹ Òṣìbọ̀tẹ̀ àwọn ni wọ́n ẹ̀dì OPC late Fáṣẹ̀hùn ṣé OPC Gani Adams nìkan lè dá wàhálà fà láìsí pé àwọn other OPC wọ́n jọ fa wàhálà láàrin ara wọn gẹ́gẹ́ bí bàbá Adesina ṣe sọ nínú fídíò ìsà.
ó ṣe èyí dára ṣe rí bẹ́ẹ̀ mi ṣe máa dá ẹ lóhùn sí nǹkan tó sọ yìí ni pé kò sí tí mi ò mọ̀ ní gbogbo àwọn àti kídà ní Adams kó tó di ààrẹ ni mo ti mọ̀ nígbà ibi tí mo kàn máa yan fún yín ni pé even nígbà ọ̀rọ̀ Dr. Fáṣẹ̀hùn pé Fáṣẹ̀hùn ẹni Fáṣẹ̀hùn Ifá òsẹ́hùn nǹkan tí èdè wa ní Londo State. Ẹ mọ̀ pé yìí náà lè correct mi lórí ìṣòwò rẹ̀. Right. So what we need to know ni pé ṣé rí gbogbo àwọn ọmọ wa wọ̀nyí, and let me start from Dr. Fáṣẹ̀hùn nígbà tó òun àti Gani fà àwa náà dúró pé ìjọ tí mo kọ́ máa rí mo dẹ̀ ti fi sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò Gani tẹ́lẹ̀ rí nígbà kan tọ̀rọ̀ ṣe wá pé ṣé ìwọ Jáńjálá ìjọ tí mo kọ́ máa rí ó rí báyìí tí mo fọwọ́ gbà lẹ́yìn pé ṣé ìwọ yìí ló ń ṣe gbogbo kìíní wọ̀nyí nígbà tó wá bá wa ló tẹ̀ ní around 90 nígbà ọ̀rọ̀ Abacha yẹn I think it was 1998 nígbà transition Abubakar èmi àti Dr. Bádégẹṣin la wà ní hòtẹ́ẹ̀ yẹn. Now the point I'm making ni pé àwa yìí náà máa bá pé kó bá wọn sọ̀rọ̀ àwa àgbààgbà ayẹ Yorùbá náà ló máa bá wọn sọ̀rọ̀ mi ò lè dúró síbí nísìnyí kí n máa sọ pé ẹnìkan báyìí nǹkan kí nǹkan tí ìbá máa bí wọn àwa náà ló máa jókòó pé ẹ̀yin ẹ wá o sábà sunkún àárínà àti Sunday Igboho tí bá ń sọ wípé Sunday gbogbo yín ẹ wá ro nǹkan tí tó ń ṣe yín nǹkan tí ẹnì kọ̀ọ̀kan yín bá wà sọ́wọ́ tó àbí bó lẹ ṣe ń sọ ẹ wá sọ bí ká parí ẹ̀ kò sígbà tá à ní parí ẹ̀ fún wọn whatever it is tó bá jẹ́ àwájú ẹ lọ nìkan ló ń ṣẹlẹ̀ ìyẹn ṣe é parí torí a ti try gbà kan màá kàn sọ̀rọ̀ díẹ̀díẹ̀ ní Kútọ́nù mo lọ Kútọ́nù gbà tí bàbá Akíndélé wà mẹ́ a draw plan adẹ̀bọ̀ bá ṣe fi oníkálukú sí sector tiẹ̀ the plan yẹn ò lè lọ wájú dè mí because kì í tẹ̀ ṣọ̀dọ̀ àwọn ni ò ti lọ kì í ṣe bá tẹ bá sọ̀rọ̀ jagunjagun gbà mí màá rẹ́rìn ọ̀tọ̀ ní ipa táwọn Gani Adams àti Sunday Igboho ọ̀tọ̀ níbi tọ́kọ̀ àwọn ọmọ wa gan tó ti kọ́ nínú modern warfare tó wà lẹ́yìn wa táwọn tí ì yọjú mà àwọn wọ̀nyẹn mo lè fẹ́ fà wọn táwọn ẹ bá fà á lọ́jọ́ méjì mẹ́ta tó ṣe àwọn wọ̀nyẹn lóṣù máa jáde tọ́rọ̀ bá délẹ̀. ṣé ẹni gbogbo yìí tẹ̀ ń sọ lórí afẹ́fẹ́ àwọn oníjagunjagun arẹ́rìn gbà mí máa ń ṣe. ìkan nínú àwọn jẹ́nẹ́rà yẹn àjọ ń sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ó ní gbogbo ilé ìtọ́jú ẹ̀ ń sọ pé kán kó nǹkan ogun jáde kán kó gbogbo ẹ̀ jáde kán kó oògùn jáde pé ńgbà táwọn lọ ṣe operation ní Sierra Leone ọkùnrin kan ti kú ìjàpá tó gbé kọ́rùn nìkan ló wà ó ní ṣé òun náà fi ṣe oògùn sí ìjàpá yẹn ni àbí ìjàpá náà fi ṣe oògùn sí. mo kàn ń sọ fún yín pé ẹ fọkàn balẹ̀ kíní yìí ò lè tẹ́lẹ̀ yìí nǹkan tí gbogbo wa láti ṣe ni pé nǹkan tá a bá ń ṣe at the same time nígbà tá a bá ń sọ ẹ ní sùúrù èmi ni mo jù ẹ lọ ẹ gbogbo àwọn tó máa wà involve lórí ọ̀rọ̀ igan ò tí ì yọjú kí ẹ rí gbogbo yìí jẹ́ Sunday Igboho sọ pé báyìí ni Gani Adams sọ báyìí ni àwọn tó ń tẹ̀lé wọn rò yí pé tí Yorùbá nation bá jáde sí iṣẹ́ máa gbé lọ́wọ́ Gani Adams ẹ̀ bá gbé lọ́wọ́ ọdún Sunday Igboho they are just part of the whole. àwa gan tá à ń ṣe àmọ̀ yìí pé iṣẹ́ tá à ń ṣe ń sìn
tó bá yọjú a máa gbé Yorùbá ó ti dé o bó o la ṣe máa ṣe ni kò sẹ́nìkan tó jẹ́ pé òun ló máa tó máa jẹ́ ọ̀gá gbogbo yín. Oníkálukú a máa ní parliament tàti máa debate gbogbo ibi tí parliament nígbà tá à ń lọ school láyé ọjọ́ ẹni tó ń kọ́ wa ní gọ́ọ̀mẹ̀ntì nǹkan tó ń pè ní parliament ó lè sọ pé bá a ṣe ń wù ẹ́ pọ́bìnrin ni ẹ̀ yìí a lè sọ pé ọkùnrin ni ẹ̀ ó ti dé ọkùnrin ni ẹ̀ náà ni. That is the power of government. Gbogbo pé jẹjẹjẹjẹ lé sọ kínní tó bá gba Yorùbá nation ó máa jókòó náà ni. Ẹ ti ẹ̀ wo gbogbo nation tẹ wà yìí gbogbo àwọn tó jagun ń bẹ̀ ń boná wà wọ́n máa kó wọn eléyìí tá lè at least tó bá young á fi sínú armed forces eléyìí tó bá máa ṣe ọlọ́pàá eléyìí tí ò bá ṣe yẹn tó kàwé ó lè jẹ́ iṣẹ́ ìjọba ló ṣe eléyìí tá ṣiṣẹ́ industry tó lè fi gbé gbogbo wa kí ẹ pé wọ́n máa hand over Yorùbá lọ́wọ́ Sunday Igboho àbí wọ́n máa hand over gbogbo Yorùbá pé a ti gbà ó ọwọ́ Gani Adams ló ń lọ àbí ọwọ́ Banji Ayiloge ló ń lọ. No, that doesn't happen that way. Illiteracy ló ń bá wọn tó ń dúró lẹ́yìn níbí míì tọkàn ń sọ eléyìí tó tẹnu wọn bá láti ta tó bá ní nǹkan táwọn tí Gani àti Sunday ṣe síra wọn kan a máa pè wọ́n kan sọ bóyá eléyìí tá a ṣe parí kò yára ṣe wọn ò gbàyàwó ara náà kò sí ìjọ tí ò ní parí. àtọ̀ nǹkan táwọn rí bẹ́ẹ̀ ni dádì ni pé kíní yẹn ti ṣẹlẹ̀ náà láti ìgbà ọ̀rọ̀ Yorùbá nation adẹ̀rò wípé ibi tí ọ̀rọ̀ dé dúró nísìn gbogbo everybody wa ló yé àti mọ bí nǹkan ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí pé ajìjàgbara fún ilẹ̀ Yorùbá. Now bàbá ààrẹ Gani ìyẹn sọ wípé òun ní ààrẹ ọ̀nà kakanfò olórí gbogbo jagunjagun ilẹ̀ Yorùbá tó já sí wípé every other security organization àbí security group tó ń bá wù kó dá sílẹ̀ àbí each individual ó ní láti wà ní under kì í ṣe tó ní ìyá wà. máa gbọ́ listen àwọn tó lọ tó ń kàwé tó ń ka gbogbo ẹ̀ tó ń lọ tó ń jẹ́ general ní modern warfare ṣé Gani ó jagunrí ni ní modern warfare tó mọ̀ bọ́n ṣe ń fi bàálù ṣe tó ń bọ́ sínú omi tó ń jà lẹ́kìnní ṣé wọn ò sí Nàìjíríà ni àbí ṣé wọn ò sí ilẹ̀ Yorùbá ni. bó kọ tí ẹ ṣe ń ṣàlàyé lọ ní. máa gbọ́ listen ibi tó sọ déyẹn ń gbà míì tọ́rọ̀ ò bá yéèyàn ó yẹ kán sọ fún yàn tábàtì ẹ̀gbá Yorùbá nation sì ń tà ń wá head of the army ṣé àwọn tó ti jẹ́ general tó jẹ́ kìíní tó ń read the science of war àfihànlẹ̀ àlọ́mú Gani Adams àbí Sunday Igboho. That's not what we are saying. Ẹni bá fẹ́ jà fúnlùú ẹ̀ kì í ṣe ipò iwájú ló máa kọ́kọ́ máa rò. Nǹkan tó ń ta gbogbo wa lára ni pé ó yẹ kí Yorùbá ti kọjá ibi tó wà yìí. Selfless service là ń ṣe. Selfless service ẹni tó bá jẹ̀ ní lè mọ̀ kì í ṣe pé jẹ́ ń bá wọn dá sí bóyá èmi náà fi ṣe nǹkan kan. You don't even know wọn tí gbà ẹni tó bá jẹ́ ẹni àtijọ́ tó ti lọ the first organization tí mo máa dálẹ̀ was 1990 ẹ wo 1990 sísìn kí n ti máa position pé ibi báyìí ni mò ń lọ ní 1990 no you fight according to your conscience wàá jà ibi tó bá jáde láti máa pe ẹ̀kan pé ẹni ló jẹ́ ká wò ó bóyá ẹni pẹ̀lú gbogbo nǹkan tó ṣe tẹ́lẹ̀ yìí á lè bá wa fojú síbí kí pé kó sọra ẹ dọ̀gá kó tó débẹ̀ gbogbo nǹkan wọn ò lè sọ pé tí between ààrẹ ọ̀nà kakanfò Adams àti Sunday Igboho ṣé téèyàn kan bá tún jáde lẹ́kìtì sí tóun náà ń tiraka bẹ́ẹ̀ ṣé wọ́n á ní kó wá gbàṣẹ lọ́wọ́ wọn ni it's not possible besides gbogbo Yorùbá tó ti sọ pé ebi oyè yìí kọ́ ni bàbá Akíntọ́lá jẹ ni bẹ́ẹ̀ni tó yẹ pé kò gbọ́ bó ṣe òun kọ́ ni MKO Abíọ́lá jẹ ni the same ààrẹ ọ̀nà kakanfò
bẹ́ẹ̀ni. So ta ló lọ ń gbàṣẹ lọ́wọ́ wọn kán tó ṣe gbogbo yẹn la sọ. Look, it's not going to be possible. Tá bá la fẹ́ ṣe nǹkan kan pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ jáde ẹni tá bá rí náà la máa kó nǹkan kan lọ báyàn kankan lé pé jọ̀ọ́ bóyá máa dá sí. No, it's not going to be like that. Ẹni tó bá volunteer tó jáde náà la máa mọ̀ ipò wà ńbẹ̀. Like I have always told you, we are in contact with every segment of Yoruba people around the world, not only in Nigeria. Àwọn ọmọ wa tó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ ogun yẹn náà ṣe ní Amẹ́ríkà náà. Wọ́n wà. Tó yẹ pé some of this thing pé kí ló ṣe gbogbo kìíní wọ̀nyí. Tó yẹ pé àwa ló sọ pé listen, constitutionally la fẹ́ jà. Kì í ṣe ogun pé ẹ yìnbọn síra yín. They are there. Ẹ ṣé daddy, God bless you sir. Mr. Kilo mo ń bọ̀ o. Kí n wá yànnàná láti ráǹdì fídíò yẹn up ká bọ́ sí topic mi. Ó ní wípé mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo àwọn ọmọ kóòtù àjíire. Ẹ jẹ́ kí gbogbo wa calm down. Ẹ jẹ́ ká calm down. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká calm down. Torí bí kinní yẹn ṣe ń lọ for real, ó máa dá wàhálà lẹ̀, a dẹ̀ fẹ́ wàhálà. Tí wàhálà yẹn bá ṣẹlẹ̀, wọ́n á láwàlà dálẹ̀. Ẹ jọ̀ọ́, ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá la ń fẹ́. Ẹ má jẹ́ ká tún wá nǹkan tó máa dá wàhálà sílẹ̀ láàrin wa. I am pleading. Mo wá fẹ́ fi àsìkò yìí pé Ààrẹ Ganiyu Ige Adams, iṣẹ́ wà lọ́wọ́ yín tẹ́ máa ṣe. Ó ní wípé tá bá jókòó lóòótọ́ tá bá wo social media, a ò rí OPC àwọn new era OPC faction, a ò rí wọn kí wọ́n máa dá wàhálà lẹ̀ online. A ò dẹ̀ rí OPC bàbá Fásẹ̀hùn okay, Ondo let me say Fásẹ̀hùn. Okay, no, àdẹ̀rí ti ọ̀dọ̀ bàbá Fásẹ̀hùn láti sọ wípé wọ́n dá wàhálà lẹ̀ tó já sí wípé OPC ọ̀dọ̀ ti Ààrẹ Ganiyu Ige Adams pẹ̀lú àwa ti Ìgbòho là ń ní kanta. Ṣebí ilẹ̀ Yorùbá, ilẹ̀ bàbá wa, òun là ń jà fún a fẹ́ defend àbí? Ìgbà tá fẹ́ defend ilẹ̀, kò mí pé a tún máa ní láti wá ta ẹ̀jẹ̀ ara wa sí ilẹ̀ tá la fẹ́ defend, kò make sense tó ní ìgbà tí wọ́n bá mi sọ̀rọ̀. Kí Ìbà Gani ẹ bá wa pé àwọn boys yìí. Ẹni pé wọ́n sinmi, torí tí wọ́n bá sinmi, àwọn tí Ìgbòho náà ò ní sinmi. Màá dẹ̀ pé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho náà kí wọ́n bá wa sọ fún àwọn tí ọ̀dọ́ ti tiwa náà pé kóníkálùkù ó ṣe kí ni ká calm down. Ẹ jẹ́ ká calm down. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ni. Tá bá wá ìrí ẹ̀yin ọmọ OPC, because nísìn àwọn OPC new era ti jẹ́ ká mọ̀ wípé ká máa là. Tá bá ń lo OPC in conjunction fún everybody, ó ń tàbùkù wọn, àwọn ò dẹ̀ like it because àwọn ò ṣe jàgídíjàgan, àwọn ò wá jà online. Àbí kò yé wa. So tó já sí wípé nǹkan tí OPC faction Gani Adams ń sọ online, kò sí Yorùbá kankan. Mo ti ṣàlàyé kíní kó má bàa dìjà náà lọ títí bọ ọ̀pọ̀lọpọ̀ kì í fẹ́ gbọ́. Yorùbá ò pé OPC ní orí ọ̀rọ̀ situation tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́. Lóòótọ́ la nídìí àwọn tó máa defend wa. Tí ò bá dojú ẹ̀ pé ogun bọ̀, ogun ní stage by stage. Ogun yẹn gangan ọ̀pọ̀lọpọ̀ wa ta máa ń sọ wípé àwọn nǹkan àmúṣagbára ilẹ̀ Yorùbá kò sí mọ́ igbá kan àwo kan. Ó wà dáadáa. Ṣùgbọ́n ní ìgbà tẹ́mi máa ṣe finding, wọ́n jẹ́ kó yé èmi pé kíní yẹn tí ogun ò bá níbi tó kẹ ojúdé tó kẹ dáadáa, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wọn kì í gbé jáde. Then wọ́n tún wá tẹ̀síwájú just like bí bàbá mi Ayílóge ṣe sọ wípé tí ogun ò bá kẹjú tán, tí ibi ogun yẹn pé àwa rí wípé yes ó ti dójú ẹ̀ báyìí, àwọn ọmọ ológun láàrin Yorùbá kì í ṣe pé bẹ́ẹ̀ náà ni Yorùbá tọ́wọ́ wa rọ, tí a ní àwọn jagunjagun tó jẹ́ original army àti àwọn local wọn àti àwọn brothers wa OPC àti ìrù ẹkùn àti gbogbo wọn, a ní wọn lọ́lọ́kan òjọ̀kan. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ̀nyí tí ìwọ àtẹ̀mí máa ń expect pé àtẹ́ní little thing kí gbogbo wọn ti bọ́ síta, kò ní lè ṣeé ṣe. Ó dìgbà tí ó níbi tí ogun yẹn máa dé
kí ó tó di pé bí irú àwọn yẹn máa jáde fine tí irú àwọn kéékèèké yìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò ṣe kéékèèké náà torí ẹ̀mí sọnù sí bóyá ń ṣẹlẹ̀ yẹn a sì nídìí àwọn èèyàn náà láàrin wa àwọn brothers wa àtàwọn sisters wa tí wọ́n ní àyà láti lè kojú tán jẹ́ warrior bẹ́ẹ̀ ni lára ẹ̀ náà ni àwọn OPC a lè fọwọ́ rán wọn sẹ́yìn ṣùgbọ́n kan tí mò ń tẹnumọ́ láti gbà yẹn tí ọ̀pọ̀lọpọ̀ kì í fẹ́ gbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ṣe fídíò lé lórí dára ó tún ti bẹ̀rẹ̀ ìgbà kan àwo kan òun náà ni mo máa repeat fún yín ẹ kò fẹ́ kí n parọ́ ni mi ìdẹ̀ ní irọ́ tí mo máa pa òun ni wípé for now ẹ ti gbọ́ lẹ́nu Comrade Adésínà kò sí ìkankan tí OPC lè ṣe for now fún ilẹ̀ Yorùbá ìyẹn ni mò ń tẹ̀ láti jẹ́ kó yé OPC ààrẹ Ganiyu Ige Adams fashion kò sí ìkankan tí OPC lè dá lára ní ipa pé ẹ fẹ́ protect wa lásìkò yìí ní ilẹ̀ Yorùbá ìdí ni wípé àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó ti affect ẹ̀ gbogbo ìgbà tí ààrẹ Gani Adams tó fi ní problem gbà yẹn gbogbo wa la gbọ́ gbogbo wa láti mọ̀ wípé wọ́n ní wọ́n tọwọ́ bọ̀wé pé wọn ò ní dá sí anything ìdí gan nìyẹn ní ààrẹ Ganiyu Ige Adams mọ̀ wípé wọn ò lè ṣe kankan àfi tí ìjọba ló tún lè sọ wípé òkè àwa la pé àwọn kódà gan àwọn lọ́balọ́ba agbára wọn ò ká wọn ò ní oore ọ̀fẹ́ láti pe ààrẹ Ganiyu Ige Adams láti sọ wípé wá a fẹ́ kó wá protect wa bí àbá fẹ́ kó rán àwọn ọmọ ẹ lọ síbi báyìí torí tó bá di wàhálà àwọn bá yẹn ní àwọn ààrẹ Ganiyu Ige Adams àtàwọn boys tó bá lọ bẹ̀ tó máa sọ pé àwọn náà pè wọ́n àwọn náà kọ̀ déédéé lọ ìdídé ni rí pé Gani ti sign ní Abuja ní federal lọ́dún náà lọ́hùn pé anything of such òun ò ní ṣe mọ́ okay táwa ni àwọn tí ó máa fún Gani ní agbára yẹn padà àbí OPC ní agbára yẹn padà tẹ́ ẹ bá sọ wípé irọ́ ni mò ń pa yí pé kò ń ṣe gbogbo OPC ṣe bí OPC ní ẹ̀rà wà ń bẹ̀ kí ló dé tán bọ́ síta kan wá ṣe nǹkan tẹ́ bá ní nǹkan tí Gani sign some years back wípé kò affect then OPC Fáṣẹ̀hùn èké dádì ẹjẹ máa pe Fáṣẹ̀hùn ẹ má bínú ẹjẹ máa pe Fáṣẹ̀hùn nípa mike mi ni. ẹ ṣe ọkàn bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan yẹ àwọn ariwo yẹn ni mo ṣe wá mú. ok ṣé kò sáré wọn sì ń bó tán. rárá so àwọn OPC ti Fáṣẹ̀hùn wọ́n lè bọ́ síta ṣe rí wọn kan wá dá sí ọ̀rọ̀ tó wà lẹ̀ wọ́n lè dá sí. This is what I am saying. Mi ò fi tàbùkù ààrẹ Gani Adams. Ibi tí ẹ̀yin èèyàn gbọ́kàn sí kí ìjà yẹn má bàa tún kẹjú ju bẹ́ẹ̀ lọ. Ẹ máa insist pé kó bọ́ síta kó wá ṣe nǹkan. Ó ní láti káwọn boys ẹ̀. Gani náà lọ́tún ààrẹ Gani Adams ló tún jẹ́ kíkiní yẹn máa kẹ̀. Ìdí ni wípé àwọn mọ originality tó ń ṣẹlẹ̀. Wọ́n mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. The fact wípé wọ́n bọ́ síta ẹ má bínú dádì wípé wọ́n wá bọ́ síta wípé àwọn ti kọ lẹ́tà o lọ sí gbogbo ọ̀dọ̀ gọ́fúnà pé kán pè wọ́n pé kán bá wọn dá sí ọ̀rọ̀ insecurity ilẹ̀ Yorùbá torí tí gọ́fúnà ò bá fún wọn ní go ahead tí ò fún wọn ní àṣẹ pé okay we are solidly behind you àwa la pàṣẹ fún ẹ pé kó lọ sí ibi báyìí Gani ò lè ṣe anything based on nǹkan tó ti sign sílẹ̀ ọba gan ò lè ṣe any state governor tó bá try ẹ̀ á ní problem pẹ̀lú federal. Ẹni ọba tó bá tẹ̀yẹ̀ á ní problem. So if Gani Adams tó bá ṣì bọ́ síta tí wọ́n ń sọ pé àwọn ti kọ lẹ́tà o wọn ò gba lẹ́tà wọn kà wọ́n ròyìn pé bóyá ọ̀lẹ ni wọ́n ròyìn pé bóyá ṣe kinní kan pé kinní kan. No nǹkan tó yẹ kí ààrẹ Gani Adams kọ́kọ́ ṣe mo ti sọ kinní yìí pé he actually knew the right thing to do. Ẹ lọ bá bàbá Tinubu is the best position ní àsìkò tá a wà yìí àwọn ní ààrẹ orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ yẹn lè máa ta yín létí tẹ́ ẹ fẹ́ gbọ́ ṣùgbọ́n mi ò mọ bóyá ń parọ́ ìwọ̀nba òtítọ́ tí mo mọ̀ ń bẹ̀ ni mò ń sọ bàbá Tinubu is the best position láti lè sọ wípé bíyà signature nǹkan tí ààrẹ Ganiyu Ige Adams tó sign lọ́dún náà náà president mi ló jẹ́ nísìn bóyá àwọn lè wo ṣe fún wọn wípé with condition kan fi gba nídìí pé òkè tá a bá gbé signation yẹn tá a gbé kúrò pé òkè o bóyá bí embargo ni or anything a máa gbé ẹ condition ó gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ but still ọ̀dọ̀ wọn bẹ̀ federal bẹ̀ náà ti lè clear kíní yẹn wá padà sí state ìgbà yẹn ni state lè ṣígun fún
Ganiyu Ige Adams. Máa gbọ́ dára ó ti sọ ọ̀rọ̀ gbogbo tó sọ ìmọ̀ kan ń wò ẹ́ látẹ̀kọ́. Ṣé o mọ reason? Because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ ọ̀rọ̀ ń tètè yé. Máa ní sùúrù yá bá ẹ dá sí. Yes sir. Look, àwa Yorùbá ní àfàìlẹ̀ ìjà òun ló ń jẹ́ àbímílẹ̀ yìí. Ṣọ́dọ̀ ojúlé bàbá ẹni máa ń gbèjà ẹni. Ìgbà tí Igboho lọ sí Sunday Igboho tó lọ sí ṣé Ìgànná ló lọ àbí ibi tó ti pààyàn gbà yẹn, ṣé ìjọba ló pè é? Ṣé tó bá pààyàn ní àdúgbò èèyàn, ìjọba ńlá ti fún yàn láṣẹ láti defend ara ẹ̀. You see, some of these things nígbà míì ó máa ń rún wá nú. Okay, wo gbogbo effort tó ń lọ. Ṣé ìjọba ló máa lọ kanlẹ̀kùn ẹ lé pé jọ ò lọ bá wa jáde lọ? Ọ̀rọ̀ ti di pé kán máa pé kóníkálukú máa sọ pé ṣé tí ìjọba bá dé wá ẹ gbowó lọ́wọ́ wọn pé ẹ̀yin fẹ́ lọ ṣiṣẹ́ ọlọ́pàá ni. You see, the state doesn't work that way. The law recognizes self-defense. Téèyàn bá wọ̀lú tó pa 60 people ní Ọ̀wọ̀. Ṣé àdúró dìgbà tí Tinubu máa sọ pé ẹ go after them? Kò rí báyìí. Òun ni mo fi pòwe pé àfàìlẹ̀ ìjà tó já sí wípé láti ẹ̀jẹ̀ kó yé wá sí wípé without anything láti ọ̀dọ̀ without that there is self-help. Ààrẹ Ganiyu Ige Adams lè lọ ṣe nǹkan tó yẹ kán ṣe àbí. Kálukú lè wọ gbó lọ kó lọ ṣe nǹkan tó kù. Tó bá wá sóko mi, táwọn èèyàn bá wá sóko mi, ṣé o rò pé mo máa dúró ní kinní ni? Ṣé bí wọ́n ń gba ọ́ní fìjìláńtẹ́ Nàìjíríà kọ́ lọ gba láìsẹ̀ fìjìláńtẹ́? Wọ́n ní láìsẹ̀nsì. Tá bá ní láìsẹ̀nsì kí ló dá wọn dúró? Ara nǹkan tí mò ń sọ, ìjọ́ tí mo bá Sunday sọ̀rọ̀, ṣé mọ̀ pé mò ń sọ fún un pé wá tó bá jọ̀rọ̀ safety la yìí sọ. Ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ṣe sọ o dádì, ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ṣe sọ o. Ṣé mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ rèé? Ṣé mọ̀ wípé ní ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ náà kidnap àwọn ọmọ school kan ní Ọ̀yọ́ state ní Ògbómọ̀ṣọ́. Ní along the line nígbà tí gbogbo àwa èèyàn ta bẹ̀rẹ̀ sí ní tara tá a pariwo. Okay, Governor Ṣèyí Mákindé bọ́ síta. Wọ́n ní wọ́n ti sign into law láti accept pé láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn hunter, àwọn private security organization àbí hunter àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. So far tó bá ti wà registered tí wọ́n dẹ̀ ní any criminal problem. Right. So ṣí Sunday Igboho wọ́n dẹ́ ìlú ẹkùn sílẹ̀, èmi àti wọ́n sọ̀rọ̀. Èmi dẹ̀ sọ fún yín pé ẹ gbé lẹ́tà dìde, kẹ́kọ̀ọ́ lẹ́tà, kẹ́ send ẹ̀ sọ́dọ̀ wọn kí wọ́n lè mọ̀ pé ọ̀dọ̀ títí yín ẹ̀yin náà ní interest àti some other organization. At the end of it wọ́n kọ lẹ́tà, àìmọye organization ni wọ́n kọ lẹ́tà sí Ọ̀yọ́ state governor gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ṣùgbọ́n wọn ò reply wọn dè nílé ni wọn ò fàyè gbà wọ́n. Along the line ọ̀pọ̀lọpọ̀ à ń wo akákànsókè pé àwọn ọmọ yẹn gbẹ̀ta ti rí orí Mr. Oyedokun tí wọ́n bẹ́, kí ni fẹ́ẹ̀tì àwọn tó kù tó wà ń bẹ̀? Everybody ń bẹ̀rù. Ẹ jẹ́ káwọn local people kí wọ́n wọbẹ̀. State governor ò fàyè gba kíní yẹn, wọ́n jẹ́ kí anybody ní ìgbà tí Igboho tó fẹ́ wọ inú Old Ọ̀yọ́ park lọ láti lè trace ibi tí wọ́n kó àwọn ọmọ yẹn lọ. Immediately ni information dé ọ̀dọ̀ state governor Ọ̀yọ́ state Mákindé tí Mákindé declare curfew. Yóò rí bẹ́ẹ̀ tó jẹ́ sí wípé any security organization kọ̀ọ̀kan lè dédé dá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Dára náà gbé o. Ní sùúrù mo fẹ́ ká ṣe é. You see, nǹkan tó bá possible. Ṣé orí stage tó wà nígbà tó ń bẹ́rí èèyàn tó ń ṣe ìgbà ẹ̀kọ́ lẹ ní the security kì í ṣe ìgbà yẹn ní Igboho àtàwọn hunters. You need them for protective services. Ṣé orí gbà tí mọ́dà ti wọ̀ tó ti ṣe tó ti lọ camp tí military ti take over? It's no longer in the hands of ṣé wọ́n train àwọn ẹni. Those people don't send lobby were trained people. Those were armed forces and police don't were training. Do you understand? During that year, ni Igboho lè get it. Nísìnyí, if Igboho or Ghanaians bá ní approval,
ṣọ́ra àwọn schools wọ̀nyẹn àti àwọn tó lóko àbí wọ́n ń wọ́de lálẹ́ tó preventive services láwọn ẹ̀ wà fún. Mi ò ní tàn yín o. Good. Ṣé ó ti yé yín? Preventive services or protective services tí n bá wà wo ìgbà tí mo ṣòkú mọ́ mi àti dad mi àwọn OPC Ondo ló ṣe security mẹ́. They surrounded me tó bá rí photo àbí tó bá lọ sí kíní wàá rí wọn. In fact, a day before the burial, ẹni tó jí fóònù àwọn ló trace ẹ̀ tó gba fóònù ẹ̀ tó fún ẹni tó fún ní crowd yẹn. Those are protective. We must. Once somebody or a crime has been committed, it becomes the responsibility of the state. Àwọn states láti lọ́lọ́pàá tí wọ́n nìyẹn tán lè control nìyẹn. Ipe look, murder usually is a local matter. Kì í ṣe federal. Ara bí tí ara nǹkan tá à ń sọ nígbà míì nìyẹn wípé wọn ò lè sẹ́ǹdì èèyàn wá látàbújá torí pé wọ́n ń pààyàn ní Ògbómọ̀ṣọ́ pé kó ẹni tó wá ìyẹn là ń jà fún táwọn pé there must be local police. In fact, there must be local government police, and tí táwọn bá lè ṣe there must be township police so that wọ́n lè work hand in hand. Ṣé ó ti yé yín? Ẹ má jẹ́ ká gbé gbogbo ẹ̀ wá. Lẹ́kùn àwọn tẹ̀ ń sọ yìí pé bí abiru schools láti lè protect. Irú school yẹn sì tó bá jẹ́ pé mo ní irú àwọn private schools wọ̀nyẹn, I will get people from Ìrù Ẹkùn come máa wà bẹ́ẹ̀. They will be vigilant. Kò síjọba tó lè blame wọn sí yẹn. Ṣé mo ní pé Sunday Igboho ti kọ lẹ́tà náà? Ó dẹ̀ sẹ́gbẹ̀ẹ́ sí Ọ̀yọ́ state government wípé àwọn schools ní ìgbà tí gbogbo bọ́yẹ torí àárín ìgbà yẹn bọ́yẹ ń jí àwọn èèyàn gbé pọ̀ gan ni ní Ọ̀yọ́ state for real. Ìgbà náà fi tún jí àwọn ti Adélabú gbogbo ẹ̀. So he wrote a letter pé pẹ̀lú àwọn boys òun àwọn ready àwọn ò béèrè owó lọ́wọ́ government kí gọ́ọ̀mẹ̀ntì kàn fàyè gbà wọ́n láti máa ṣọ́ àwọn student yẹn during the daytime tó bá wà ní school. Ó depend tí proprietor àbí àwọn school bá irú bí yìí sí money school board wọ́n approve gbogbo kìnìún. Then the state government tó bá fẹ́ wọ́n lè ṣe or they may feel pé wọ́n ní enough police to èmi ò rí bí a reasonable person a reasonable governor ṣe máa refuse help. Especially tí òun ò bá lè ṣe. You understand? Ká ní mo ní enough police ní state mi. Èmi ò ní gbé ọ lọ́wọ́ vigilante. Ká ní mo ní ọlọ́pàá tí mo lè state sí gbogbo states mi tí mo lè station síbẹ̀. However, tí mi ò bá ní, wọ́n ní téèyàn tó nǹkan tó bá ní náà ló máa fi gbára ẹ lẹ̀. So ìgbà yẹn ni mo lè máa wò ó pé okay jẹ́ ká tiẹ̀ wò ó. And then my screen àwọn tó máa bá wọn ṣiṣẹ́ kì í ṣe ẹni tó máa ṣe wọ́n ní training ṣé wọ́n ní kíni protective kíni. There are so many things involved. Ẹ má jẹ́ ká come to conclusion. Ìgbàdé mi fi sọ eléyìí ni pé some of these things gan àwọn tó ń ṣe kò yé wọn. They don't understand. Irú Amẹ́ríkà tẹ̀ sọ pé Amẹ́ríkà ní ọlọ́pàá ní kíní wà ní kíní. Wọ́n tún ní àwọn ọdẹ tó ń ṣe contract. Ṣé o understand nǹkan tí mò ń sọ? Tó jẹ́ pé tó bá bí wọ́n ń jalè ní supermarket yẹn ó lè gba ọlọ́dẹ méjì kíkan ró síwájú kíkan ró síta. Yes, ṣe rí àwọn security bírú àwọn OPC báyìí wọ́n ń ṣe yẹn dáadáa. Wọ́n máa ṣe àwọn bọ́ọ̀sì wọ́n máa fi wọ́n ṣe private. But the state has to ensure wípé iye wọ́n kàn ká àwọn kan wá tó kàn wá àwọn tó ń ṣiṣẹ́ tó bá máa ṣiṣẹ́ school sí wọ́n á screen ẹ̀ wọ́n á rí i pé ò ní criminal background wọ́n rí pé ò kì í ṣe àwọn tó molest obìnrin àbí tó máa molest ọmọ kékeré wọ́n á ṣe so gbogbo wọn yẹn ṣé ẹ rí the point is that wípé àsìkò yìí ó yẹ kí àwọn state governors wa kí wọ́n invite gbogbo àwọn brothers wa wọ̀nyí so that kò yẹ kó jẹ́ kó dìgbà tí àwọn ará bíi bá strike nìkan lẹ́ everybody á ṣẹ̀ṣẹ̀ máa wá grieve that is true. I agree.
wípé kò yẹ kán dúró dìgbà tán máa strike tán. However, ọ̀pọ̀ ìwé tí wọn èlò náà fẹ́ fún wọn kó jẹ́ kó máa ṣọ́ gbogbo school. ṣé orí story tí mo fẹ́ sọ fún mo fẹ́ kẹ́ ẹ kọ́gbọ́n bẹ̀. Mọ́sọ̀ pẹ̀lú oyè tán wá ń jẹ modern oyè tán ń jẹ ní Yorùbá land nísìn. Èmi ò ní kéèyàn kankan má joyè o. Ẹni àmì ìfàájì náà ni oníkàkú àṣẹ. Mo lọ́ọ̀rẹ́ kan gbà yẹn tán fi jẹ oyè. Ẹ rántí former governor Bísí Ọ̀nàbànjọ. Bẹ́ẹ̀ni sá. Ok. Ọ̀rẹ́ mi Chief Ọ̀nàbúlé of blessed memory Awùjalẹ̀ fi wọ́n jẹ Jagunmólú. That was after tí Bísí Ọ̀nàbànjọ gómìnà àti Awùjalẹ̀ late Awùjalẹ̀ tó fa kùrákù níbẹ̀ tíyẹn gan fẹ́ yọ wọ́n ní oyè. So my friend was with Awùjalẹ̀. Wọ́n support ẹ̀ tó yẹ pé àti publication lórí Daily Times nígbà yẹn àti gbogbo ẹ̀. Now nígbà tán máa ja oyè tán máa jagun yẹn ṣáà tán tán Ọ̀yọ́ Awùjalẹ̀ fi Chief Dúró Ọ̀nàbúlé ó fi ṣe Jagunmólú of Yorùbá of Ìjẹ̀bú Òde. Now àwa pàdé Jagunmólú wá lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n pàdé gómìnà Ọ̀nàbànjọ ń bẹ̀. Gómìnà Ọ̀nàbànjọ dúró pẹ̀lẹ́ o wọ́n ní ìwọ Jagunmólú ogun wo ló ti jà rí? Ogun wo gbogbo àwọn tẹ̀ ń pè lólókun yìí ogun wo náà ti jà rí? I'm just telling you ogun gbogbo wọ̀nyí mo ń sọ fún yín pé ẹ̀yin ẹni lórí mídíà ẹ̀ kàn kírètì ẹ̀mítì ẹ̀ kírètì nǹkan ogun wo ní Gani Adams jà rí? Of course ìgbà tá a ń jà ìjàgbada nígbà yẹn Gani Adams try o mo fi sọ pé ìwọ Jáńjálà ló ń fa kínní ìgbà yẹn wọ́n tiẹ̀ ti ròyìn pé Yorùbá ò lè jà ṣe náà ń mú gbà wá ṣeré káwọn ọmọ yẹn tó dìde nígbà yẹn. And we commended him and I still respect him for coming out most of kò sí tán bá fẹ́ rubbish ẹ̀ màá sọ pé màá rántí ìgbà yẹn ìgbà tán jà ní Chagam tí gbogbo èèyàn sá èmi àtọ̀rẹ́ mi Akínsíkù ló dúró tì. We issued a press release táwọn pè wá pé ṣé àdìtàn parí nígbà tí nílẹ̀ Yorùbá tóró bá jáde obìnrin máa ń wọlé ni ká tó máa sọ pé aṣẹ́wó kan tó wá tó fẹ́ rí fìrín ìdí kókó wọ́n tó ọ̀rọ̀ máa ń gbérú ẹ̀ ni. ọ̀rọ̀ máa gbé níbo ní Yorùbá kò mátà. After that press conference gbogbo ẹ lọlẹ̀ ìgbà tó Ọbásanjọ́ ní kan shoot ẹ̀ àṣà ìkọ́dá fojú Ọbásanjọ́ rí but the point I am making the same thing ìgbà ní gbogbo nǹkan ìgbà tí Ìgbòho wọgbó lọ pé òun ò ní gbà ní tí ọmọ yẹn tí ẹni tó ń ṣá ládàá tó ń ṣe léṣe tó ń pa we were all applauding him around that time Sunday wá very good nǹkan tó ṣe so gbàgbé àwọn wọ̀nyí but that doesn't mean that akíkanjú ni wọ́n àwọn méjèèjì. a dẹ̀ nídìí wọn lẹ̀ Yorùbá. òun náà mo fi sọ pé ẹ ní sùúrù ṣe rí. ẹ bá wa bá àwọn méjèèjì sọ̀rọ̀ àti gbogbo OPC ìjà kọ́mọkọ́ sí mi. a máa bá wọn sọ̀rọ̀ we will talk to them but èmi ò rí ìjọ ní gbogbo èyí tó ń sọ lórí social media ẹ̀fẹ̀ ni mo kàn rò pé gbogbo yín ṣe oríkà as far as àkọsá kì í ṣe pé tó bá pe Sunday báyìí pé kó dúró síbi nígbà tí mo lọ Kútọ́nù ní a few years ago wọ́n ní Gani ń bọ̀ mbẹ̀ pé a máa ṣe meeting o mo postpone leaving Kútọ́nù for about 3 days until kí n tó gbọ́ pé orí fóònù mo ní orí fóònù mo lè bá sọ̀rọ̀ lórí fóònù ní láti Amẹ́ríkà. But what I'm telling you is this. Gbogbo yìí tẹ̀ ń sọ lórí mídíà yìí. Tá bá pe àwọn méjèèjì pé wá ẹjọ́ kò bẹ̀rẹ̀ kí tiẹ̀ ní problem yìí.
kí ni eléyìí ok ẹni bá ṣẹra nu yín apologize fúnra yín jẹ́jẹ́ ká mú bọ̀ bọ̀ ṣe rí eléyìí tó ṣe léyìí ìsìn tó bá dọ̀la ẹnìmí àsọ tiẹ̀ a máa bú Sunday èmi ò kí tí ó bá ti kúrò ní ṣó ẹ yìí tí mi ò bá tiẹ̀ wò ó gbà tó ń ṣe wàá sẹ́yìn ẹ̀ sí mi mo máa ń wò but tí tó bá ti kúrò nílé mi ò ń wò mí because I'm able to know what's going on báwọn èèyàn ṣe ń sọ torí wàá present ẹ̀ but tó bá ti dín kiri wàá rí mi tó yẹ pé Sunday Igboho fẹ́ràn Ìgè ò fẹ́ràn tí bá tiẹ̀ ṣe mistake ṣe mo máa ń kúrò mbẹ̀ ní because kò make sense mi because I know at the appropriate time táwọn àgbààgbà bá pè wọ́n pé ẹ̀yin méjèèjì ẹ wá. àní sí bẹ́ẹ̀. ìgbà tá a bá fẹ́ tí gbogbo àgbààgbà bá ti pè wọ́n gbogbo wọn yóò ní sí bẹ́ẹ̀. ẹ̀bẹ̀ dáàrí nǹkan tó ṣe ẹ̀fẹ̀ ní gbogbo èmi gan tí mò ń bá ẹ ẹ̀fẹ̀ tó dáàbì ó tó stage kan ó ti fẹ́ máa láti kẹ́ ẹ lọ́nà láì ní. ọ̀rọ̀ náà sọ èmi gan tí mò ń bá yín sọ̀rọ̀ ó tó ṣù kan tẹ bú mi ìwọ kan wà lára àwọn tó gbà mí ṣé mo sọ̀rọ̀ ni mi ò dáhùn so kò sí look there is this problem tó o bá ti try láti dàbẹ́ ni kó o fẹ́ ga ju the next person you are bound to be criticized. wọ́n á sọ̀rọ̀ ẹ ní burúkú wọ́n á sọ bó ṣe ń sọ ní burúkú làwọn kan sọ sí ẹ. ìyẹn ló yẹ kí wọ́n karíyàn tó máa bá wa bá ààrẹ Gani Adams. bẹ́ẹ̀ ti wá. àgbà mọ́lára àgbà. ṣé o rò pé tá a bá nídìí tá a bá fẹ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí Yorùbá lẹ́nu a ní ìdí àti pé Gani Adams àní ajáde fúnra ẹ̀ tí tó bá wá lé ṣé rí gbogbo yìí tẹ̀ ń sọ yìí mo ti sọ fún yín tọ́rọ̀ bá ti di isolated case báyìí tó jẹ́ pé ìjọba ti lọ́wọ́ sí tó ti send sójà tó ti send ọlọ́pàá abẹ ó ti kúrò lọ́rọ̀ vigilante ọlọ́pàá ò lè wà níbi àbí tó bá pè yín you understand àbí tó bá já wọn fúnra wọn lónìí a ní ìdí yín inú àwọn ọmọ wa tá à ń sọ yìí nígbà kan tó dàbẹ́ ní pé ibi tọ́rọ̀ yìí lọ wọ́n máa ṣe kí wọ́n sọ fún wa pé ẹ fi àwọn OPC àwọn Sunday Igboho sílẹ̀ wọ́n ní role tiwọn tán bá ṣe role tiwọn tán ọgbà ẹ làwọn tó máa kọ́ mi kò yẹ kí n sọ gbogbo wọ̀nyí fún yín bọ̀ bóyá ó lè jẹ́ kí temperature yín lọ́lẹ̀ yìí pé bóyá tí ìsàmì yìí ṣe wọ́n kéde tí ìjà bá dójú ẹ̀ mo sọ̀rọ̀ ìkan nínú àwọn ológun yẹn tó sọ pé gbà náà lọ Liberia lọ ṣe operation ipe ìbọn járí ẹni tó gbé ìjàpá sọ́rùn pé ìjàpá ẹ̀ ló náà bá ní yíyè tó wọ́n wá béèrè lọ́wọ́ ara wọn pé ta náà fi ṣe oògùn fúnra nínú ìjàpá àti ẹni ṣé ẹni ẹ̀ náà fi ṣe oògùn àìkú fún ìjàpá ni àbí ìjàpá náà fi ṣe oògùn àìkú. What I'm telling you is that gbogbo nǹkan wà complicated ju bẹ́ẹ̀ ṣe ń rò yìí. ọ̀rọ̀ ipò tó bá jẹ́ òní is not nobody is penciled in anybody. every àwọn tó ń ṣe Nàìjíríà lẹ́nu tá a bá gba orílẹ̀-èdè wa àwọn náà máa struggle pẹ̀lú àwọn tí ò tẹ̀ tí ì débẹ̀ rí. ká tó máa sọ wípé bóyá tá bá ti gba Yorùbá nation ẹni tó dá nìkan lọ síbi we will organize àwọn tó kọ constitution ti kọ constitution àwọn tó ń kọ blueprint yẹn bí civil service ṣe máa rí ti ń kọ́ ẹni tí bí military ṣe máa rí wọ́n ti kọ́ how many units ní Yorùbá nation ní àmì ìtàn bá tiẹ̀ débẹ̀ gbogbo wọn yẹn wà nílẹ̀ so ẹnìkan kì í ṣe pé ẹnì ó ń lọ mo máa ń gbọ́ láyé ẹjọ́ ẹgbẹ́ bàbá tí bàbá ẹ̀ bá débẹ̀ kìnìún kan ipò báyìí ló máa fún mi it's not possible. Anyway, it is well, Daddy. So, thank you, sir. Ẹ fọkàn yín balẹ̀. Explanation. Mr. Kilo, brother mi, ṣé wà ńbẹ̀? Màámi mo wà pẹ̀lú yín mà. Mo fẹ́ fún yín ní 2 minutes kí ẹ bá mi sọ sí ọ̀rọ̀ yẹn. Ẹ kàn bá mi rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Yorùbá. Torí mo rí wípé àwọn OPC Gani faction wọn ò fẹ́ gbọ́ gbogbo nǹkan tí everybody ń sọ.
ẹ kàn bá mi rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Yorùbá tó kù tí àwọn ọmọ Gani OPC faction tí wọ́n tán bá sọ wípé ìjà náà fẹ́ jà ńlẹ̀ Yorùbá àwa Yorùbá àjà ẹ bá mi rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ kí gbogbo wa calm down tábàlà fẹ́ ìtẹ̀síwájú àtètò ààbò tó péye fún ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ kó jà wá la máa dá ìjà yẹn sílẹ̀ in 2 minutes. Ní àkọ́kọ́ mo kí bàbá mi lórí ètò pé wọ́n kó ohun láti kan mo dẹ̀ àbàbá mi Ìbà Gani Adams àwọn ni mo bá ní ọ̀rọ̀ púpọ̀ jù nítorí wípé tá a bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹni a kì í bẹ́ẹ̀ nìyẹn jà ẹni tá a bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ a lè máa bá jà ẹ nílò bàbá Gani Adams láti 2023 nìjà yìí ti wà ńlẹ̀ wọ́n nílò Tinubu sì nílò wọn ṣùgbọ́n èyí tẹ́ tí wọ́n nílò Tinubu kódà ẹ̀yin lẹ nílò Tinubu jù máa rí wípé ó dàbí wípé ìjà kò lè jẹ́ kí ìjà tó wà láàrin yín kò lè jẹ́ kí nǹkan tẹ̀ ń wá kó bọ́ sí yín ní ọwọ́ tí bàbá Gani Adams bá lè gbìyànjú láti jọ̀wọ́ ara wọn sílẹ̀ èmi nígbàgbọ́ wípé gbogbo tá à ń sọ yìí ìṣẹ́jú péréte ó ti níyànjú o pàápàá jùlọ àwọn ọmọ wọn tí wọ́n kó sórí online ní social media tí wọ́n pariwo káàkiri tí bàbá bá lè dá wọn lẹ́kùn mo nígbàgbọ́ pé àlàáfíà jọba nílẹ̀ Yorùbá èyí ni ẹ̀bẹ̀ tá à ń rawọ́ fún bàbá Gani Adams pé kán jọ̀wọ́ pàápàá jùlọ àwọn ọmọ wọn tí wọ́n dá síta torí èmi mọ̀ pé àwọn bọ́ìsì ò lè dá nǹkan ṣe láìsí pé bẹ́yà ọwọ́ bàbá Gani Adams ò sí bẹ́ẹ̀ kò lè ṣeé ṣe tí wọ́n bá lè kó wọn níjànú èmi nígbàgbọ́ pé àlàáfíà jọba dẹ̀yìn tó bá nìkan tó ń fàjà láàrin OPC sí OPC bàbá Gani Adams náà láti tún bẹ̀ àkìtàn nìyí ẹnikẹ́ni lè da ilẹ̀ sí yín lára ẹ gbà pé olórí nìyí àwọn tó kù ẹ fà wọ́n mára ẹ jọ ṣe pọ̀ tẹ́ bá jọ ṣe pọ̀ kí even Sunday Igboho kò kéré jù lẹ́ni tí ẹ lè pè wípé àbúrò mi wá jájọjọ́ kò kí ló tẹ̀ ń ṣẹlẹ̀ gan èmi sì nígbàgbọ́ wípé pẹ̀lú nǹkan tí yèyé ti sọ léni tí bàbá mi ayélujára tí wọ́n ti sọ léni tí mo mọ̀ pé ó máa dé ti bàbá Gani Adams èmi nígbàgbọ́ wípé àtúnṣe máa wá láìpẹ́ láì jìnnà àsìkò.